الأولين وإمام المرسلين aṣíwájú gbogbo àwọn ẹni ṣáájú òun náà sì ni ọ̀gá gbogbo àwọn tá a ránṣẹ́ lápapọ̀. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ìmọ̀ jẹ́rìí pé kò sí ọba kan àfi Ọlọ́run nìkan ọba ọ̀kan ṣoṣo ọba tí ò lórogún. أمر بالمعروف ونهى عن المنكر ọba yìí pa wá láṣẹ pé ká máa ṣe rere ó sì kọ̀ fún wa kúrò níbi tí ọ̀dà pé ká máa ṣàìdá rere ni ká máa ṣe. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله ìmọ̀ jẹ́rìí bákan náà yìí pé aṣíwájú wa ànábì wa Muhammad ẹrú Ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ ní pẹ̀lú. خير من دعا إلى الله وبشر وأنذر òun ni ẹni tó fi ń lóore tòlú gbogbo ẹni tó pèpè lọ́sójú ọ̀nà Ọlọ́run tó sì fún gbogbo ayé nírò tòlú gbogbo ẹni tó ṣe rere yóò gbáre ó sì kìlọ̀ ìyà fún gbogbo àwọn tí ń ṣe tí ọ̀dà wípé ìyà ń bẹ ńlẹ̀ fẹ́lẹ́ṣẹ̀. بلغ الرسالة ànábì jíṣẹ́ tọ́lọ́run rán وأدى الأمانة ó sì pé àfọkàntán tọ́lọ́run bá gbélé lọ́wọ́ ونصح الأمة ó wá ṣèkìlọ̀ fún gbogbo ayé lápapọ̀ وكشف الغمة ó wá ká gàgá kò lórí gbogbo tó ṣókùnkùn وبدد الظلم. ó wá pa ogun tí jẹ́ òkùnkùn rẹ̀ ní ayá ànábì ló pa lókùnkùn. اللهم صل وسلم Ọlọ́run bá wa sọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ وبارك على سيدنا محمد àti orí àjẹjẹta rẹ̀ bá síwájú wa ànábì wa Muhammad. وعلى آله وأصحابه ìkẹ́ àti ìgẹ̀ àti orí àjẹjẹta ní kọ́ máa bá gbogbo àwọn ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀. الذين كانوا إلى دين الله يدعون àwọn tó já sí pé wọ́n ń pèpè lọ́sójú ọ̀nà Ọlọ́run ní gbogbo ìgbà. وإلى فعل الخيرات وعمل الصالحات يسارعون àwọn tó já sí pé wọ́n ń salápá tẹ̀tẹ̀ ní gbogbo ìgbà lọ síbi iṣẹ́ rere àti gbogbo dáadáa àti iṣẹ́ rere. وكل من تبعهم بإحسان إلى يوم الدين. ìkẹ́ àti ìgẹ̀ àti orí àjẹjẹta yìí náà kọ́ máa bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú ìṣe dáadáa títí di ọjọ́ ẹ̀san. أما بعد lẹ́yìn náà فإن الإسلام دين قويم gẹ́gẹ́ bí Islam ẹ̀sìn tó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin ni ẹ̀sìn tó dúró déédéé ni ẹ̀sìn tó lágbára ni. ومنهج الحياة ètò ìgbésí ayé sì ni Ìsìláàmù. وتشريع من لدن حكيم خبير. òfin àtọ̀dọ̀ Ọlọ́run wá sí ni ọba ọ̀jọ̀gbọ́n ọba onídìmọ̀. وهو دين له في كل فريضة من فرائضه. òun náà ní ẹ̀sìn kan tó já sí pé ń bẹ fún lára gbogbo ọ̀ràn yẹn kọ̀ọ̀kan nínú àwọn ọ̀ràn yẹn rẹ̀. وفي كل سنة من سننه àti lára gbogbo àwọn súnà kọ̀ọ̀kan nínú àwọn súnà rẹ̀. ما يدعو إلى هداية الناس òun ní ẹ̀sìn tó ní tí ń pèpè lọ síbi ìfi àwọn ènìyàn wọn náà. وإصلاح أحوالهم tí sì ń pèpè lọ síbi ìṣàtúnṣe sí gbogbo ṣe sí àwọn ènìyàn pípọ̀ lọ̀rọ̀ àwọn èèyàn ó sì dá nínú ayé. Ìsìlámù ń pèpè lọ́bẹ̀. وإلى صلاح المجتمع. nítorí wọ́n ń pèpè lọ síbi báwùjọ ó ṣe dáa. ودعا إلى الفضيلة nítorí ń pèpè lọ síbi ìwà rere ìwà ọlá ìwà ọmọlúwàbí. واجتناب الرذائل. Ìsìlámù ń pèpè lọ síbi kájìnà sí gbogbo tí ọ̀dá. دعا إلى المعروف Ìsìlámù ń pèpè lọ síbi ká máa hùwà rere. ونبذ المنكرات. káwá ju gbogbo tí ọ̀dá lẹ̀ gbogbo tí wọ́n náà mọ̀ pé ò lè gbẹ́lẹ́ yìí báwo lè fi lọ́wọ́ làkejì ètí Ìsìlámù ń pè wá lọ́bẹ̀ lónìí. وكل ما عرف حسنة àti gbogbo ohun táwa náà mọ̀ yìí pé dáadáa ni Ìsìlámù ń pè wá lọ́bẹ̀. شرعا أو عقلا táà mọ̀ pé dáadáa lélẹ́yìí nínú ṣẹ̀ríà táà mọ̀ pé dáadáa lélẹ́yìí nínú ìlà tí ó bá làákà ìdókò ìkan dáadáa ni. من فرائض وواجبات nínú àwọn ọ̀ràn yẹn àti àwọn nǹkan gbọ́n dandan وفضائل وآداب àti gbogbo àwọn ọ̀wọ́ ọlá àtàwọn ẹ̀kọ́ وأعمال الصالحات àwọn iṣẹ́ rere فهو معروف gbogbo ẹ̀ láti gbogbo tá a ti mọ̀ ní gbogbo ẹ̀. فهو معروف في الإسلام الذي دعا إلى المعروف. tá a ti mọ̀ ní Islam ire ni ire ní gbogbo ọmọdé bá ti jẹ́ ire gbogbo tó bá ti jẹ́ ire ní ẹ̀sìn níwà lẹ́sìn lẹ́kọ̀ọ́ níwà lẹ́kọ̀ọ́ òun náà ní ire òun náà lére. tí Islam ń pè wá lọ́bẹ̀. Islam ń pè wá lọ́bẹ̀. وكل ما أنكره الشرع gbogbo tí ṣẹ̀ríà wá kọ̀ واستقباه العقل tí làákàyè sì takò tí làákàyè sọ pé kò dáa. من نقائص ورذائل nínú àwọn ọ̀wà àbùkù àtàwọn ọ̀wà tí ò dáa àtàwọn ọ̀wà àdọ̀tí ومحرمات àti gbogbo tó jẹ́ èèwọ̀ وهو منكر. ìtọ́kọ̀kọ̀ lónìí tí ò dáa lónìí. فأمر الإسلام بالمعروف Islam wá pè wá pé ká máa ṣe dáadáa. ونهى عن المنكر. ó wá kọ̀ fún wa pé ká máa ṣàìdá. لأن الأمر بالمعروف والنهي عن المنكر torí pé
nípasẹ̀ ṣe rere àti ìkọ̀fúnni kó dídí àìdáde. في الإسلام Nínú ìsìláàmù, له مقامان عظيمان ó ní àwọn ipò méjì tó tóbi jùlọ من مقامات الدين nínú àwọn akọ ẹ̀sìn. وركنان قويمان Òun sì ní orígun méjì. تشاد عليها سعادة المسلمين Ó já sí pé orí ẹ̀ la mọ orí Mùsùlùmí lélẹ́rí. من أجلهما بعث الله النبيين والمرسلين Nítorí nǹkan méjèèjì yìí, ìmọ̀ ṣeré àti ìmọ̀ pé lọ́sibírì àti ìmọ̀ kọ̀ fún ni kò ní tí ọ̀dà yìí, lọ́wọ́ bá ṣe gbé àwọn ànábì Ọlọ́run bá dìde àtàwọn òjíṣẹ́. مبشرين ومنذرين Gbé wọn dìde kí wọ́n máa fún gbogbo olùṣeré nílò òdòdó, kó sì máa kọ̀, kó sì máa ṣèlérí yà fún gbogbo àwọn tí ó ṣe dáadáa. وامتدح الله سبحانه وتعالى Bàbá àlekè ọláwá ròyìn, امتدح الأمة المحمدية ó ròyìn ìjọ ànábì wa Muhammad لقيامها بهذا الواجب المقدس pẹ̀lú wípé ìjọ ànábì Muhammad yìí ní ó máa ṣiṣẹ́ ìmọ̀ pé lọ síbi ire, ìmọ̀ kọ̀ fún ni kó níbi tí ọ̀dà yìí. ولعنايتها به Àti nítorí ìṣàkólé kan ìjọ ànábì tó lákòólé kankan méjèèjì ni. فيقول المولى جل وعلا Bàbá àlekè ọlá ọba tó ga jùlọ níṣẹ́ ròyìn wọn tó fi sọ yìí pé كنتم خير أمة أخرجت للناس lẹ́yìn ìjọ ànábì Muhammad ẹ̀yin ìjọ tó lóore jù tá a mú jáde fúnra ènìyàn. تأمرون بالمعروف Ẹ máa pa àwọn ènìyàn láṣẹ kí ẹ máa ṣe rere. وتنهون عن المنكر Ẹ sì máa kọ̀ fáwọn èèyàn kúrò níbi tí ọ̀dà. وتؤمنون بالله Ẹ sì gbọ́dọ̀ máa gbọ́ Ọlọ́run gbọ́. كذلك Ó ti nínú ni. ذم سبحانه وتعالى Wọ́n náà bá ti ròyìn àwùjọ ànábì Muhammad pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí náà lọ́wọ́ ọba àlekè ọlá tó kú. ذم من سبق من الأمم Ó bú àwọn tó ṣáájú nínú àwọn ìjọ tó ti kọjá. بتفسيرها في القيام بهذا الواجب المقدس Látara wípé wọ́n kúrú láti ṣe irú tíjọ ànábì Muhammad gbọdọ̀ máa ṣe yìí. Tó ní kíjọ ànábì máa ṣe táwa ń ṣe yìí. Àwọn kúrú bẹ́ẹ̀, àwọn èyí pàṣẹ ìṣe rere, wọ́n lè sì kọ̀ fún yẹn kúrò níbi àyíká. فقال تعالى Bàbá àlekè ọlá sọ yìí pé لعن الذين كفروا من بني إسرائيل aṣẹ́bilé àwọn kèfèrí, àwọn tó ṣe kèfèrí sọ́lọ́run, aṣẹ́bilé wọn nínú àwọn bàní Ísíráílà. على لسان داود وعيسى ابن مريم Aṣẹ́bilé wọn látẹ̀rí ahọ́n ànábì Dáúdà àtẹ̀rí ahọ́n ànábì Ìsá ọmọ Máríámà. ذلك بما عصوا Ní tó jẹ́ aṣẹ́bilé wọn ni pé wọ́n tako àṣẹ Ọlọ́run, وكانوا wọ́n يعتدون tún máa tayọ àlà. كانوا لا يتناهون عن منكر فعلوه Wọ́n èyí kọ̀ fúnra wọn kó níbi àìdá tí wọ́n bá ṣe. لبئس ما كانوا يفعلون Ní tó ń ṣe ni ó burú púpọ̀. عباد الله Ẹ̀yẹ ẹrú Ọlọ́run, على كل مسلم wọ́n dọ̀rọ̀ yẹn fún gbogbo Mùsùlùmí kọ̀ọ̀kan. واجبان Àwọn ọ̀ràn yẹn méjì ń bẹ lọ́rùn gbogbo Mùsùlùmí. واجب نحو نفسه Ọ̀ràn yẹn kan bẹ tí ó ṣe fúnra rẹ̀. وواجب نحو غيره Ọ̀ràn yẹn kejì èyí tí ó ṣe fọ́mọlá kejì rẹ̀. فالواجب عليه نحو نفسه Èyí tó jọ́ràn yẹn tó wà lọ́rùn rẹ̀ tó gbọdọ̀ ṣe fúnra rẹ̀. أن يزكيها Òun ni kọ́ máa fọ ẹ̀mí ara rẹ̀ mọ́. بأداء الفرائض Pẹ̀lú kọ́ máa ṣe gbogbo tí jẹ́ iṣẹ́ ọ̀ràn yẹn. والواجبات Àti gbogbo tó pọn dandan nínú ẹ̀sìn. واكتساب الآداب والفضائل Kó sì máa lo ẹ̀kọ́, kó sì máa hùwà ọlá. وأن لا يدنسها بالذنوب Kó sì máa fi ẹ̀ṣẹ̀, kó máa fi dọ̀tí ẹ̀mí ara rẹ̀. واقتراف الخطايا Kó sì máa fi ìwà burúkú, ìwà dọ̀tí, kó máa fi dọ̀tí ẹ̀mí nì. والرذائل Àti gbogbo ìwà yẹpẹrẹ àti ìwà dọ̀tí, ìwà lẹ́lẹ̀, kó máa fi dọ̀tí ẹ̀mí nì. قال تعالى Ọba àlekè ọlá sọ wípé ونفس وما سواها wọ́n ní mo fi ẹ̀mí búra àti bá a ti ṣe ẹ̀mí ní dọ́gbadọ́gba. فألهمها فجورها وتقواها Àwa fi mọ ẹ̀mí náà, a fi ìgbòkì, a fi mọ̀ ọ́n, a fi bẹ̀rù Ọlọ́run, a fi mọ̀ ọ́n, a fi dáadáa mọ ẹ̀mí, a fà ìdá mọ̀ ọ́n. Akọ́ méjèèjì síwájú, ajẹ́kẹ̀mí ọmọ ènìyàn dá méjèèjì mọ̀, ọmọ ènìyàn dáre mọ̀, ó sì dá ibi mọ̀ fúnra rẹ̀. قد أفلح من زكاها Àwọn gbogbo ẹni tó bá ṣe rere, tó fọ ẹ̀mí ara rẹ̀ mọ́, eléyìí ló ti jèrè. وقد خاب من دساها Ẹni tó bá ṣàbùrú tó dọ̀tí ẹ̀mí ara rẹ̀, eléyìí ló mọ̀fọ́, eléyìí kò fọ́nú ni.
وأما واجب عليه نحو غيره orí ọ̀rọ̀ èèyàn tó wà lọ́rùn ọmọ ènìyàn tí ó ṣe sọ́mọlàkejì rẹ̀. أن يأمره بالمعروف òun ni kó máa pa á láṣẹ ṣe rere. وينهى عن المنكر ó sì máa kọ̀ fún un kó níbi tí ọ̀dá. يهديه إذا ضل yóò máa fi ọmọlàkejì rẹ̀ mọ̀nà tó bá rí kó ti fẹ́ ṣìnà. وينبهه إذا غفل yóò sì máa tají tó bá ti fẹ́ gbàgbéra. وينصحه إذا أهمل yóò sì máa ṣe fún yóò máa ṣe wá àfikún tó bá rí i pé ó ti fẹ́ kú àbí fọwọ́ tẹ̀tẹ̀rẹ́ mú ẹ̀sìn. جاء في الحديث الشريف àríkà nínú àdìsí àdé Muhammad الدين النصيحة pé ẹ̀sìn ìkìlọ̀ ní. قلنا يا رسول الله àwọn abẹ́rẹ́ pé ìwò òjíṣẹ́ Ọlọ́run. قال ta ló jẹ́ ìkìlọ̀ fún. قال لله ولكتابه ولرسوله àmọ́ ẹ̀sìn ó máa jẹ́ ìkìlọ̀ nítorí Ọlọ́run tọ́rọ tó gbé ẹ̀sìn wá a gbọ́dọ̀ máa ṣe kìlọ̀ nítorí Ọlọ́run a sì gbọ́dọ̀ máa ṣe kìlọ̀ nítorí ànábì tá a fẹ̀ sí nìran. ولأئمة المسلمين وعامتهم àti fún gbogbo àwọn olórí àti àwọn aṣáájú mùsùlùmí àti gbogbo mùsùlùmí lápapọ̀ nítorí tiwọn ni a gbọ́dọ̀ máa ṣe kìlọ̀. وعن جابر رضي الله عنه قال àfihàn àgbà ilé ìwà látọ̀dọ̀ Jábìrù yọ́nà náà kọ́ máa bá ọ sọ wípé. قال ọ sọ wípé. بايعت رسول الله على إقامة الصلاة ó ní mo gba ìsìláàmù lọ́wọ́ ànábì gba ìsìláàmù lọ́wọ́ ànábì yìí lérí wípé ìmọ̀ akérò dédé ni. وإيتاء الزكاة èyí sì máa yọ zàká owó mi. والنصح لكل مسلم èyí sì máa ṣe kìlọ̀ ìmọ̀ ṣe wá sí gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan. ولا ينبغي لمؤمن يرى غيره ọ̀wá tọ́ fún mùmìnì kó máa rí ọmọlàkejì rẹ̀ يرتكب المنكر kó rí i pé ó ń ṣe ohun tí ọ̀dà أو يفعل السوء àbí ń hùwà bú أو يتآمر على الأذى والشر àbí ń bá wọn dìtẹ̀ lérí aburú àbí ìfarani ọmọlàkejì أو الإفساد في الأرض àbí ń pa ọ́ pẹ̀lú àwọn kan láti bà ilẹ̀ jẹ́. فيعرض عنه kí mùmìnì wá rí mùmìnì ẹgbẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ kó wá kájú kó lára rẹ̀. أو يعاونه على ذلك àbí tóun náà tó wá lọ kún lọ́wọ́ lérí aburú tó fẹ́ ṣe ìdìbò ọjọ́ máa wá ṣe é. أو يقول نفسي نفسي àbí kí mùmìnì máa sọ pé ẹ̀mí mi lọ́kàn mi o ẹlòmí ọ̀kan mi. لا شأن لي بغيري kò sí ń tọ́kàn mi pẹ̀lú àfíàṣẹ lòmíì ara mi ni mo fẹ́ rán. فقد قال تعالى ọba àlejò ọlá sọ fún wa wípé والمؤمنون àwọn mùmìnì والمؤمنات àtàwọn mùmìnì lóbìnrin بعضهم أولياء بعض apá kan wọn síra wọn alákàyàsí ni wọ́n jọjọ́ síra wọn àwọn lọ̀rẹ́ ara wọn àwọn alábàáṣe ara wọn àwọn alábòjútó ara wọn. يأمرون بالمعروف wọ́n máa para wọn láṣẹ ṣe rere. وينهون عن المنكر wọ́n sì máa kọ̀ fúnra wọn kó níbi tí ọ̀dá. ويقيمون الصلاة wọ́n tún máa wá kírun déédéé. ويؤتون الزكاة wọ́n sì máa yọ zàká owó wọn. ويطيعون الله ورسوله wọ́n sì máa tẹ̀lé Ọlọ́run wọ́n máa tẹ̀lé òjíṣẹ́ rẹ̀. أولئك سيرحمهم الله àwọn mùmínì wọ̀nyí tí wọ́n bá ti wà lórí gbogbo òròyìn wọ̀nyí àwọn tí ó padà rí kẹ́ Ọlọ́run ni. إن الله عزيز حكيم. adájọ́ Ọlọ́run lọ́ba kàyàkàyà òun lọ́ba ọ̀jọ̀gbọ́n jùlọ. وعن أبي بكر رضي الله تعالى عنه àwọn àgbà ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Abubakar ìyọ́nà Ọlọ́run kó máa bá. قال يا أيها الناس Abubakar ní ayé ni ọmọ pé yín. إنكم تقرؤون هذه الآية gbogbo yín lè máa ń ka áyà yìí. يا أيها الذين آمنوا áyà tó sọ yín pé mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo. عليكم أنفسكم ẹ̀mí ara yín dọwọ́ yóò ara yín dọwọ́ yín. لا يضركم من ضل إذا اهتديتم ẹni ọba sọnù kòkòkò ìgbésí ayé rẹ̀ kó nira bá yín tẹ́yìn bá ti mọ̀ náà. وإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ṣùgbọ́n tó di sọ Ọlọ́run àná Muhammad ọ̀kẹ́ Ọlọ́run kọ́ máa bá nẹ́bí sọ wípé إن الناس dájú àwọn ènìyàn إذا رأوا ظالما wọ́n bá rí alábòsí فلم يأخذوا على يديه wọ́n gbà lọ́wọ́ mú tí wọ́n jágbe mọ́ tí wọ́n kọ̀ fún kó níbi àbòsí ni. يوشك أن يؤمهم الله بعقاب منه tí ìyá Ọlọ́run ọ̀gá dé ìyá nìkọ́jọ kárí gbogbo wọn papọ̀. وقال رسول الله صلى الله عليه وسلم Muhammad ìkẹ́ Ọlọ́run kọ́ máa bá nẹ́bí wa sọ pé مثل القائم في حدود الله àpèjúwe ẹni tó dúró tí ń sọ àlọ́
òfin ọlọ́run jẹ. والواقع فيها àtẹni tí kó sínú òfin ọlọ́run tó ń kàn tẹ gbogbo ẹ̀ báṣubáṣu tí a ṣe gbogbo tọ́lọ́wọ̀ ọ̀fẹ́. كمثل قوم استهموا على سفينة àwọn méjèèjì ó dà gẹ́gẹ́ bí àpèjúwe àwọn ọ̀dọ́ kan ni tí wọ́n wà nínú ọkọ̀ ojú omi tí kálukú wá mọ ààyè rẹ̀. فصار بعضهم أعلاها àwọn kan bẹ lápá òkè nínú ọkọ̀ ojú omi ni. وبعضهم أسفلها àwọn kan ìsàlẹ̀ láyé tí wọ́n nínú ọkọ̀ ojú omi ni. وكان الذين في أسفلها ọ̀wọ́ ara wọn ti ń bẹ lọ́wọ́ ìsàlẹ̀ ni. إذا استقوا من الماء tí wọ́n bá fẹ́ mu mi. مروا على من فوقهم wọ́n gòkè kọjá lára àwọn tó wà lókè wọn kó tó débi tó mi wà. فقالوا wọ́n bá sọ yí pé. لو أننا فرقنا في نصيبنا خرقا yìí tá a fi ń gòkè lọlẹ̀ omi yìí ṣé ìsàlẹ̀ láwà omi sì ní lábẹ́ wa lábẹ́ ọkọ̀ yìí kí ni báwo ni ìbá ti dáa tó ká ẹgbẹ́ nìkan bí ká máa bómi ọmọ ẹjọ́ bẹ̀ ká máa bomi mu nírọ̀rùn bẹ́ẹ̀. ولم نؤذي من فوقنا láàsì ní tábà tí ń rómi mu àwùlẹ̀ ní mi àwọn wà lókè wa lára mọ́ àní dààmú wọn mọ́ àní máa gèjì ká wọn mọ́ lọlẹ̀ mu mi lókè. فإن تركوهم ànábì ní tí wọ́n bá fi wọ́n lẹ̀. وما أرادوا tí wọ́n jẹ́ kí wọ́n gbé àyè kan nínú ọkọ̀ ojú omi torí báwọn ni wọ́n ń bẹ nísàlẹ̀. هلكوا أجمعين gbogbo wọn pápátá ni wọ́n jọ tẹ̀lé gbogbo wọn ni wọ́n jọ gbómi lọ. وإن أخذوا على أيديهم àwọn tó bá jágbe mọ́ wọn tí wọ́n jẹ́ kí wọ́n gbé ọkọ̀. ونجوا جميعا. gbogbo wọn ni wọ́n jọ là gbogbo wọn ni wọ́n jọ débùtì ayọ̀. عباد الله ẹ̀yẹ ẹrú ọlọ́run. إنما أخذ الله واجب الأمر بالمعروف والنهي عن المنكر dájúdájú ọlọ́run ọba ọba àlejò ọlá ó kan àṣẹ ìmọ̀ apanilọ́sẹ̀ ṣe rere àti ìmọ̀ kọ̀fúnni kúrò níbi àìdá ọlọ́run tó kàn nípa púpọ̀. بقوله تعالى gbólóhùn rẹ̀ tó sọ wípé. ولتكن منكم أمة يدعون إلى الخير àwọn akẹ́kọ̀ọ́ máa bẹ nínú yín tí wọ́n máa pèpè lọ sójú ọ̀nà rẹ̀. ويأمرون بالمعروف wọ́n máa wá pa àwọn ènìyàn láṣẹ ṣe rere. وينهون عن المنكر tí wọ́n sì máa kọ̀ fáwọn ènìyàn kúrò níbi àìdá. وأولئك هم المفلحون. bí àìmọye àwọn tó bá sì ní bá ní àwọn tí ó jèrè inú ni. وزاد رسول الله صلى الله عليه وسلم الأمر بالتأكيد òjíṣẹ́ ọlọ́run àdé Muhammad ìyá ọlọ́run kó máa bá nẹ́bí tí wọ́n á ṣàlékún àṣẹ pẹ̀lú ìkànnìpá. بما ضربه من الأمثال pẹ̀lú òwe tóun náà tó pa fún wa níbi ìpàṣẹ rere àti ìkọ̀fúnni kúrò níbi tí ọ̀dà. وبقوله àti pẹ̀lú gbólóhùn rẹ̀ tó sọ wípé gbogbo ẹni tó bá rí tọ́kọ̀tọ̀ gbogbo ẹni tó bá rí tí ọ̀dà nínú yín. يغيره بيده kó fi ọwọ́ rẹ̀ kó fi yí nǹkan náà padà. فإن لم يستطع tí ọ̀bá lágbára àti fọwọ́ rẹ̀ yí padà. فبلسانه kó lo ahọ́n rẹ̀ kó fi yí padà. فإن لم يستطع tí ọ̀bá tó lágbára àti fọwọ́ yí nǹkan náà padà. فبقلبه kó fi ọkàn rẹ̀ yí padà. وذلك أضعف الإيمان. ọmọ ẹni tó fọkàn yí padà ẹni tí ò lè lo ọwọ́ tí ò lè lo ahọ́n nì òun ìgbàgbọ́ rẹ̀ fi ń lẹ́jọ́. عباد الله ẹ̀yin ẹrú ọlọ́run. إن للشهوات سلطانا dájúdájú agbára ń bẹ fún adùn. سلطانا على النفس agbára àṣẹ lórí ẹ̀mí ń bẹ fún adùn. وللمتمرسين من شياطين الإنس والجن. ìsì bẹ fún gbogbo àwọn olùmọ́dì nínú àwọn tó takotọ́ lọ́wọ́ nínú àwọn àṣetánì ènìyàn àtàlìjẹ̀lú. نزعات وسوسة في القلوب. àwọn èyí náà wọ́n ní ìjánu ròyìnròyìn nínú ọkàn. وقد قال تعالى ọba àlejò ọlá ti sọ wípé. وإما ينزغنك من الشيطان نزغ tí nǹkankan látara ṣètánì bá fẹ́ kó ṣe ọlọ́kàn tó bá fẹ́ fọwọ́ bà ọ́. فاستعذ بالله من الشيطان wọ́n fẹ́ kó ròyìnròyìn sí ọlọ́kàn tètè ya dájílẹ̀ kan náà kó o sì wá ọlọ́run lólùṣọ́. استعذ بالله kó o sáàdì ọlọ́run. إنه سميع عليم. dájú ọlọ́run lọ́ba ọba tí ń gbọ́rọ̀ òun sì lọ́ba onímọ̀. إن الذين اتقوا dájú àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run. إذا مسهم طائف من الشيطان tí ṣètánì bá fẹ́ fọwọ́ bà wọ́n àbọ̀ fọwọ́ lé wọ́n pìkà wọ́n fẹ́ darí ìjánu ẹ̀ lé. تذكروا wọ́n tètè rántí lẹ́ẹ̀kan náà. فإذا هم مبصرون. bí wọ́n bá ti rántí ní ojú wọn lálẹ́ làákàyè wọ́n ṣiṣẹ́ lẹ́ẹ̀kan náà. قال صلى الله عليه وسلم lójúṣẹ́ ọlọ́run ní Muhammad ìkẹ́ ọlọ́run kọ́ máa bá àjẹ́kù sọ wípé. إن الشيطان dájú àṣetánì. يجري من ابن آدم مجرى الدم bí máa ń lọ lára ọmọ ànábì Ádámù gẹ́gẹ́ bí
ojúṣàn ẹ̀jẹ̀ nínú ara ọmọ ànábì ádámù ẹ̀bẹ̀ náà ní ṣètánì sáṣí lára ọmọ ànábì ádámù lẹ́jẹ̀ tí ń lọ lára ọmọ ànábì ádámù ni bẹ́ẹ̀ ni ṣètánì náà rọ́ọ̀nù lára ọmọ ànábì ádámù. وضيقوا مجاريه بالجوع والعطش. àmọ́ ojúṣàn rẹ̀ ni ẹ fúnlẹ̀ mọ́ ẹ má jẹ́ ọ́rọ́ yẹ̀ sàlára yín kí lẹ́ẹ̀ fi fúnlẹ̀ mọ́ ẹ fẹ́ fi panú ẹ kò gbẹgbẹ́ nu gbàwẹ̀ bọ́lọ̀ bẹ́ẹ̀ bá ti gbàwẹ̀ ṣètánì ò ní rí dúró lára yín. وقد سبق أن أخبر القرآن الكريم Al-Qur'an ti ṣàlàyé ṣáájú tẹ́lẹ̀. أن إبليس لعنة الله عليه pé Ìbílísù ọ̀gá àwọn àgbẹ̀ àwọn àṣetánì ni. قد أقسم ìjọba ọlọ́run kọ́ máa bá. قد أقسم بأن يقف لعباد الله تعالى في مسالك الطرق. ó ti búra ó ti palẹ̀ mọ́ ó ti ṣèlérí ó ti ṣàdéhùn wípé òun máa dẹ́dẹ́ ọmọ ànábì Ádámù òun sì máa dúró dè wọ́n òun máa lúgọ̀dè wọ́n ní gbogbo ọ̀nà tí wọ́n bá fẹ́ tọ̀. وأن يقعد لهم كل مرصد òun sì máa lúgọ̀dè wọ́n òun máa dẹ́dẹ́ wọ́n ní gbogbo ọ̀nà. ليزين لهم القبيح láti lè ṣe aburú lọ́ṣọ̀ọ́ fún wọn. ويغريهم على الأذى والشر. ó sì lè bá àkókò jẹ bá wọn ó lè bá àtàwọn sínú aburú ní ọmọ nìyẹn. ويصدهم عن ذكر الله ó sì lè bá darí wọn kó níbi ìrántí Ọlọ́run. وعن الصلاة. ó sì darí wọn kó níbi ìrun kíkí. قال تعالى ọba àlejò ọlá sọ wípé حكاية عنه Ọlọ́run gbà wá bẹ́ẹ̀ látẹnu Ìbílísà. قال ó sọ wípé فبما أغويتني Ọlọ́run gbà tó ti kó ẹgbẹ́ bá òun yìí. لأقعدن لهم صراطك المستقيم. ó jòkó de gbogbo àwọn ọmọ ànábì Ádámù ó jòkó de wọn lójú ọ̀nà rẹ tọ́tọ́ ni òun ní jẹ́ kó rọ́nà nìtọ̀. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم lẹ́yìn náà gbogbo ọ̀nà lọ́wọ́ máa gbà yọ sí wọn bóun ti ń gbáwájú wọn lọ́wọ́ máa gbẹ̀yìn yọ sí wọn. وعن أيمانهم وعن شمائلهم wọ́n máa gbọ̀tún yọ sí wọn wọ́n máa gbòsì yọ sí wọn wọ́n ò ní jọ́ máa níbi Ádámù oníṣìírí. ولا تجدن أكثرهم شاكرين. wọn ò ní rí ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́ni tí ó mọ̀ pé irú fún wọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní mórè fún wọn náà ìpèrí ni wọ́n yà. ثم قال àṣìtáàlì tó sọ ní wọ́n yà. ولأضلنهم kódà ẹ̀yìn yẹ̀yẹ́ wọn èyí sì sọ wọ́n nù. ìmọ̀ kò sí wọn lọ́kàn. ولآمرنهم èyí tó máa wá pa wọn láṣẹ aburú. فليفتكن آذان الأنعام. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ẹran létí láti máa fi bọ òrìṣà. ولآمرنهم èyí máa wá pa wọn láṣẹ. فليغيرن خلق الله. wọ́n máa wá yí ẹ̀dá Ọlọ́run padà. ومن يتخذ الشيطان وليا gbogbo ẹ̀ tó bá ti mú ṣètáànì lọ́rẹ̀ ayò. من دون الله ọkọ̀ Ọlọ́run lè tọ́ pé ṣètáànì lòún tẹ̀lé. فقد خسر خسرانا مبينا. irú ẹni bẹ́ẹ̀ ti ṣòfò yóò kò fojú hàn. يعيدهم àṣetáàní yóò máa ṣàdéhùn fún wọn. ويمنيهم yóò sì máa fi wọ́n lọ́kàn balẹ̀ yóò máa ṣèlérí irọ́ fún wọn. وما يعدهم الشيطان إلا غرورا. gbogbo àdéhùn tí ṣètáàní bá sì bá ọmọ ènìyàn ṣe ìtẹ̀jẹ́ lásán ni àdéhùn tí ò ní múṣẹ ní. أولئك مأواهم جهنم. gbogbo ẹ̀ tó bá ti wá tẹ̀lé ṣètáàní lọ Jahannama nílé wọn tí wọ́n wọ̀. ولا ولا يجدون عنها محيصا. wọn ò sì ní ibi bọ́ lọ́wọ́ rẹ̀. عباد الله، ẹ̀rù Ọlọ́run. فإذا وجد في المسلمين من يقوم لهذا الواجب المقدس tá a bá rí nínú àwọn mùsùlùmí ẹni tó lè dúró tí ó máa ṣiṣẹ́ ìtàkùntàkùn tó dọ̀rọ̀ yẹ̀ yìí ọ̀rọ̀ yẹn ká pé ní síkire ká sì kọ̀ fún ikú níbi àìdá táwọn kan bá lè dúró tó bá ń ṣe bẹ́ẹ̀ nínú mùsùlùmí. فيأمر بالمعروف wọ́n pàṣẹ tó ń pe àwọn èèyàn lọ síbi rere pé ẹ máa ṣe rere. وينهى عن المنكر wọ́n kọ̀ fáwọn ènìyàn kó níbi tí ọ̀dà. ويحذر الناس من الأذى والشر. wọ́n máa ń jágbe báwọn èèyàn tí wọ́n kìlọ̀ fáwọn èèyàn wọ́n lé wọn kó níbi aburú tí wọ́n lé wọn kó níbi tí ọ̀dà ìfarajọ ọmọlàkejì. ومن اتباع الشيطان. tí wọ́n sì jágbe mọ́ tí wọ́n kọ̀ fún wọn kó níbi ìtẹ̀lé ṣètánì. ويخرج إليهم الجرائم والآثام. tí wọ́n wá ń kó kórìíra àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àtàwọn ẹ̀ṣẹ̀ ńlá tí wọ́n ń kó ìkórìíra rẹ̀ sí wọn lọ́kàn tí wọ́n jẹ́ kó nífẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀. والكفر
والفسوق والعصيان tí wọ́n jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ ṣe kèfèrí sọ́lọ́run ìmọ̀ hùwà kòkí àti ìmọ̀ ṣẹ̀ tí wọ́n jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ gbogbo àwọn ọ̀wà tí ọ̀dá àwọn yìí. ويحبب إليهم التقوى والاستقامة tí wọ́n wá ń kó ìfẹ́ ìbẹ̀rù ọlọ́run àti dúró déédéé ṣinṣin níbi ẹ̀sìn ọlọ́run sí wọn lọ́kàn. وطاعة الرحمن àti ìtẹ̀lé tọlọ́run ọba àjọkẹ́ ayé. ويبشر المتقين بالجنة tí wọ́n wá ń fún gbogbo olùbẹ̀rù ọlọ́run tí wọ́n fún wọn ní ròdù ní ìgbà ìjẹ́nà ń bẹ fún wọn. والنعيم المقيم tí wọ́n sì fún wọn ní ròdù ní pé ìgbéra tí ò ní tán láéláé ń bẹ fún gbogbo olùbẹ̀rù ọlọ́run. وينذر المصاد والمجرمين بالخيبة والخسران. wọ́n wá ń kìlọ̀ ìyà tí wọ́n ń ṣèlérí ìyà fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ yìí pé gbogbo wàhálà wọn láyé òfò sí ní ọ̀jẹ̀ tí wọn. والعذاب الأليم. àti ẹlẹ́tẹ̀ ìlérò tí wọ́n ń kìlọ̀ ìyà fún wọn bẹ́ẹ̀. إذا وجد من أمثال هؤلاء bá nírú àwọn tó rí bẹ́ẹ̀ láwùjọ mùsùlùmí. لانت القلوب القاسية gbogbo ọkàn tó lé gbogbo wọ̀nyí yóò sì rọ̀. وذللت النفوس الجامحة gbogbo àwọn ọkàn tó kọ̀ ìsọ́nà gbogbo ọkàn aláyàkókò nàìjíríà wọ̀nyí tí wọn ò ṣe tọ́lọ́run mọ́ wọ̀nyí tí wọ́n ti kọ̀ ìkó tó ti kọ̀ ìsọ́nà wọ̀nyí gbogbo àwọn ọkàn lè wọ́n sì rọ̀ fọ́lọ́run. وأديت الفرائض والواجبات وهنا يتحقق قوله تعالى فذكر فإن الذكرى تنفع المؤمنين اتقوا الله خالف النفس والهوى ẹ̀mí tí máa ń darí ẹni síbi tí ọ̀dà ni àti fẹ́ nú ẹ jìnnà sí ẹ kọ̀yìn sí ẹ má tẹ̀lé fẹ́ nú. وادعوا إليه والداعي olùpèpè والداعي أيها الداعي ìwọ olùpèpè ادع إلى سبيل ربك pèpè lọ́sọ́jú ọ̀nà ọlọ́run ọba rẹ. بالحكمة والموعظة الحسنة pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dáa jùlọ. علم أن المعصية ẹ wá lọ mọ̀ yí pé ẹ̀ṣẹ̀ إذا خفيت ẹ̀ṣẹ̀ bá ti tó bá pamọ́ لا تضر إلا صاحبها kò ní ní ẹni kò ní kó ìnira bẹ́nìkan ẹni ẹlẹ́ṣẹ̀ nìkan lẹ̀ṣẹ̀ ni ó máa kó ìnira bá ẹlẹ́ṣẹ̀ nìkan ni ìyà ẹ̀ṣẹ̀ ni ó máa jẹ́ tiẹ̀ tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ tó pamọ́ ní tí ó hàn. وإذا ظهرت àmọ́ tí ẹ̀ṣẹ̀ bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ tó yẹn ń ṣe ní gbangba tó fojú hàn tẹ́lómi ìtòrí. ضرب الخاص والعام tí wàhálà rẹ̀ bá dé tí ìyà rẹ̀ bá dé yóò kálé yóò kágo àtẹnitọ́ mọ́wọ́ àtẹnitọ́ mọ́wọ́ mọ́sẹ̀ gbogbo wọn lè ní ìyà ẹ̀ṣẹ̀ ni yóò kárí wọn. قال تعالى wọ́n bá lè jọ lásán yìí pé واتقوا فتنة ẹbẹ̀rún fìtínà لا تصيبن الذين ظلموا منكم خاصة fìtínà tó dá sí pé tí wàhálà rẹ̀ bá dé kò ní malaria àwọn alábòsí nìkan nínú yìí. واعلموا ẹ wá lọ lè bọ̀ ọ́ أن الله شديد العقاب pé dáadáa náà ọba tí ìyà rẹ̀ lágbára tó lé gbogbo ni. لذلك nítorí ìdí èyí تدبر على المنابر في كل جمعة ni wọ́n ṣe máa ń pààrà fún wa ní gbogbo eré nígbà yìí ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀. أن الله تعالى ìpè ọlọ́run bọba àlejò ọlá. أمر ثلاثا ونهى عن ثلاث wọ́n pa wá láṣẹ nǹkan mẹ́ta ó sì kọ̀ fún wa kúrò níbi nǹkan mẹ́ta. إن الله يأمر بالعدل والإحسان ọlọ́jọ́ ọlọ́run pa wá láṣẹ ká máa ṣe lọ́gbàlọ́gbà ká sì máa ṣe rere. وإيتاء ذي القربى ká sì máa ṣe ká máa nawọ́ rẹ sí gbogbo àwọn ẹbí wa ká máa ṣe dáadáa sí wọn. وينهى عن ثلاث wọ́n kọ̀ fún wa kúrò níbi tí ọ̀dùn nǹkan mẹ́ta fún wa. ينهى عن الفحشاء والمنكر والبغي wọ́n kọ̀ fún wa kúrò níbi ìwà àṣà ìwà àbàjẹ́ àti tí ọ̀dá àti ìwà tẹ̀gbẹ̀lẹ̀ fún àtọ́tẹ̀. يعظكم لعلكم تذكرون gbogbo ẹ̀ ọlọ́run fi gbogbo ẹ̀ ṣe wá sí fún wa ká lè máa rántí ní gbogbo ọ̀gá ká lè máa rántí ọlọ́run ká sì lè máa rántí tó yẹ ká ṣe lásìkò. وإذا كان الأمر بالمعروف tó bá já sí pé ká pani láṣẹ ṣe rere والنهي عن المنكر ká sì kọ̀ fún ní kó níjà ìjà. وإذا كان واجبا في ذاته tí nǹkan wọ̀nyí tó bá já sí pé ọ̀ràn èèyàn ní lọ́dọ̀ ara rẹ̀ فلا شك أنه أوجب في هذا العصر kò sí èméjì níbi pé lásìkò tá a wà yìí níbi gbọ́ràn
ìyẹn jò. الذي نعيش فيه lásìkò tá à ń ṣẹ̀mí lọ́wọ́ yìí báyé ti rí lẹ́nìí ìpanilọ́sẹ̀ ṣe ìkọ̀fúnnikò níbi àìdá wọ́n pàtàkì púpọ̀ ó sì jọra ẹ̀ púpọ̀. فقد راجت فيه سوق تمزيق هذه الأمة. orí wípé lásìkò yìí ọjà àwọn tó fẹ́ fọ́ ìjọ àlùmọ́ ànábì wẹ́lẹ́wẹ́lẹ́ àsìkò yìí lọ́jà wọn ń ga sókè àsìkò yìí lọ́jà wọn fẹ́ máa dà. التي وصفها الله بأنها أمة واحدة. ìgbà náà máa ń bẹ̀ yìí lọ́wọ́ sí òròyìn pé ìjọba ṣoṣo ni wá àgbọ̀dọ̀ pé yẹlẹyẹlẹ àsìkò yìí làwọn kan wá fẹ́ pé wá yẹlẹyẹlẹ. إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون. kábẹ́bí ìjọ yìí ìjọ ẹ̀yà ìjọ ọmọlẹ́yà náà Muhammad ìjọ kan ṣoṣo ní ní èmi ọlọ́run ọba yìí sì ní ọba kan ṣoṣo lèmi náà èmi ọlọ́run kan ṣoṣo lè ìkẹyìn ìjọ kan ṣoṣo ní ọmọ ṣe. هذا العصر àsìkò tá a wà ń bẹ̀ yìí. الذي انتشرت فيه المنكرات àsìkò yìí ní gbogbo wa tí ọ̀dà fọ́kálé ọ̀fọ́kágo aburú táwọn èèyàn fi ṣayọ̀ọ́yọ̀. الادعاءات الكاذبة المزيفة onírànà àpèmọ́ra rọ́ onírànà fẹ́ẹ̀kì ìpèpè lọ́kúta tẹ́lómi ó pè rẹ̀ lẹ́ni ọlọ́run àbí yóò pè rẹ̀ lẹ́ni tí pèpè sójú ọ̀nà ẹ̀sìn tó sì jẹ́ pé ìrọ̀ ni fẹ́ẹ̀kì ni. العصر الذي كثر فيه دعاة الطوائف. àsìkò yìí ní àwọn olùpèpè ìgbèríko àsìkò yìí ni wọ́n pọ̀ káàkiri náà. الطوائف àwọn ìjọ lọ́tọ̀ọ̀tọ̀ ìjọ kéréje kọ̀ọ̀kan kálukú wá sọ̀rọ̀ ẹ̀ olùpèpè. وتقطيع الحبائل. àsìkò yìí ní دعاة تقطيع الحبائل. àwọn tí ń pèpè lọ sí ní gbígbé òkú kọjọ so gbogbo mùsùlùmí pọ̀ tí ń gbé yẹlẹyẹlẹ àsìkò yìí ni wọ́n pọ̀. خصوصا حبل الله الذي أمر الله التمسك به. pàápàá dúró kọ ọlọ́run pa ọlọ́sẹ̀ pé ká dì í mú gbogbo owó di òkú kan ṣoṣo mú ká má jà ká má ṣẹlẹ̀ yàbẹ̀yà. واعتصموا بحبل الله جميعا. wọ́n ní ẹ di òkú ọlọ́run mú lápapọ̀ ẹ di òkú kan ṣoṣo dìbò òkú ọlọ́run kó pàdé Muhammad ní gbogbo yóò dì mú. ولا تفرقوا. ẹ má ṣẹlẹ̀ yàbẹ̀yà. واذكروا نعمة الله عليكم ẹ máa wá rántí ìdẹ̀rẹ̀ ọlọ́run tó ṣe tó parí lè yí lẹ́yìn. إذ كنتم أعداء. nígbà tó dá sí tẹ́lẹ̀ ọ̀tá lè jọ jẹ́sìrá tẹ́lẹ̀ ẹ̀ sì tẹ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní bágráàdì ọ̀tọ̀ọ̀tọ̀ ní kílé yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ní tíkàkú yìí pàlẹ́sì ìsìlámù tó dé. فألف بين قلوبكم. ọlọ́run wá sọ yí pọ̀ ó sọ yí dọ̀rẹ́ ara yín ó ṣe yín lọ́kàn ó ṣe yín lólùfẹ́ ara yín. وأصبحتم بنعمة الله إخوانا. ẹ wá tara àtẹ̀rọ ọlọ́run ẹ bá jọmọ ìyá kan náà látara ẹ̀sìn. وكنتم على شفا حفرة من النار. etí bèbè náà lẹ kúkú wà tẹ́lẹ̀ rí. فأنقذكم منها. ọlọ́run lọ́yọ̀ ikú òjò ní òjò jáwọ́ sínú kòtò lẹ́nìí. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ọlọ́run ti ṣàlàyé àwọn owó àmì rẹ̀ fún yín òní kẹ́lì máa ti bẹ̀ẹ́ mọ̀nà. ولتكن منكم أمة يدعون إلى الخير. àwọn ọ̀dọ́ kan máa wá bẹnu dandan ní àwọn kẹ́kọ̀ọ́ wà nínú yìí tí wọ́n máa gbègbè lọ síbi oore. ويأمرون بالمعروف. wọ́n sì máa pani láṣẹ ṣe é. وينهون عن المنكر. wọ́n sì máa kọ̀ fún ní kó níbi tí ọ̀dá. وأولئك هم المفلحون. kí àìmọye àwọn tó bá rí bẹ́ẹ̀ làwọn tí ó dèrè. الحمد لله ọ̀pẹ́ ni wọ́n ọlọ́run. والصلاة والسلام على أشرف رسل الله ọ̀pọ̀lọpọ̀ ìgbé àti ìgbẹ̀kọ́ máa bẹ́ẹ̀ ní bí ìgbà ìdúnú àwọn tá a ránṣẹ́. سيدنا محمد بن عبد الله. síwájú wa lẹ́gbẹ̀ẹ́ wa Muhammad ọmọ Abdullah. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ìgbà ìjẹ́ ìgbé kò sí ọba kan àfi ọlọ́ọ̀bọ̀ kan sí ọba tí ò lórogún. أشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله. ìgbà ìjẹ́ ìgbé aṣíwájú wa lẹ́gbẹ̀ẹ́ wa Muhammad ẹ̀kọ́ ọlọ́run òjíṣẹ́ rẹ̀ ní pẹ̀lú. اللهم صل وسلم ọlọ́run ìkẹrin àti وبارك عليه وعلى آله وأصحابه àwọn sábẹ́ rẹ̀. وكل من دعا بدعوته إلى يوم الدين. gbogbo àwọn bá fi ìkòkè àtẹ́bí pèpè títí di ọjọ́ ẹ̀san. أما بعد lẹ́yìn náà إن الله يأمر بالعدل والإحسان ẹ̀ka ọlọ́run pa á láti ká sí fún ọmọ وإيتاء ذي القربى gbogbo àwọn ẹbí wa lóore ká sóore fún wọn. وينهى عن الفحشاء والمنكر والبغي. Àṣà ọ̀rọ̀ ẹ̀yìn tó lè bàmọ́ bí lọ́mọ láyé bí ọba wọn bí ilẹ̀. يعظكم لعلكم تذكرون. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه أرنا الباطل باطلا وارزقنا اجتنابه ووفقنا لما تحب وترضى يا رب العالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ارفعنا ولا تضعنا وادفع عنا ولا تدفعنا واعطنا ولا تحرمنا وزدنا ولا تنقصنا وارحمنا ولا تعذبنا فرج همنا واكشف همنا يا رب العالمين اللهم لا تضع لنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا بائدا الا رددته ولا مظلوما الا نصرته ولا ظالما إلا قصمته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا رب العالمين أقول قولي هذا واستغفر الله لي ولكم أقيم الصلاة الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله